ẹ má sá jọ ẹ má sá ẹ. ọlọ́pàá nìyí o they are shooting. ọlọ́pàá ẹ̀ ń yìnbọn. oníyọ. Akẹ́tẹ̀ yìnbọn, the police are shooting here. They are shooting. The police are shooting here. Ẹ máa share broadcasting. Koiki Media bringing the world closer to your doorstep. Akẹ́tẹ̀ yìnbọn, why you shooting? Caution your people, why you shooting? Why they shooting, sir? We have came here for a peaceful rally. Why they shooting? I want you to know that the whole world is watching you now. Kí ló yìnbọn fún? Kí ló yìnbọn fún? Ẹ máa share broadcasting. They have just shot a guy here. Ọlọ́pàá ẹgbẹ́ ẹni kò pé kí wọ́n gba ìbọn lọ́wọ́ ẹ̀. You can see òun ló ń kọ́kì ìbọn yẹn. You can see what is going on there. Ẹ máa share broadcasting. Kí ló yìnbọn fún? We have all been here since morning. Hello, corrected. The whole world is watching what is happening here. Yes, hey, caution guy here. Caution here. Caution. Kí ló yìnbọn fún? I want you to know that the whole world is watching this right now. Why are they shooting? Ẹ máa share broadcasting. Caution there. And we want to see discipline here. From anywhere. Caution guy here. Caution guy ṣe wọ yellow yẹn. Where is he? Where is he? Sir. We want you to caution him and we want to see him apologize here now. Ibolewa. Your word is watching everything now. Let everyone use their bullets. Koiki Media bringing the world closer to your doorstep. You must bring him here. You must apologize. You must apologize to the whole world at my front here, or else something will happen here. Let on you go. Straight bullet, he don't use that. He's shooting a straight bullet. And he will come here. Sir, we need to apologize here. The people are complaining. The people watching are saying something. They are watching, they are saying something. Wọ́n jí bẹ̀bẹ̀ kò sí. Mr. Lawal, ẹ̀yin gbọ́dọ̀ sọ̀rọ̀. Mr. Lawal.
talk. Oòduà mo kí gbogbo wa ẹ̀yin ọmọ Yorùbá dẹ̀ ń wò wá láti ṣẹ́tù rẹ̀ ìgbà tí wọ́n tá ń lọ wọ́n àtàkì wa wọ́n yìnbọn wọ́n yin 4 bullet wọ́n yin 4 bullet níbí báyìí náà níbí báyìí nísìnyí inú mọ́ junction ara wọn náà ló blame wọn ìpè nípò yẹ kó rí dísìsì wa ó yin 4 bullet now ní mọ́ junction ṣùgbọ́n a dúpẹ́ fọlọ́run gbogbo ara wa òkè kò sí wàhálà ẹjá mọ̀ ṣe lọ kò sí nǹkan tó máa stop Yorùbá nation no going back Oòduà gbè wá. wẹ́ẹ́ kó rí bẹ́ẹ̀ o wẹ́ẹ́ kó rí bẹ́ẹ̀ o. I want you to know that people are watching you all over the world now. Mi ò ní end broadcast telling you, but I apologize to the whole world. I won't end this broadcast. Mi ò ní end broadcast if he doesn't come here to apologize. Mọ́jọ́ Ṣọlá wà lábẹ́ òkúta níbí báyìí. Koiki Media bringing the world closer to your doorstep. Ìbọn tó yìn tó bá jẹ́ pọ́mọ yìí ò jàmọ̀lá àtẹwédú ni ìtàwọn ìkọlọ́ máa wí o ẹ ń tọ́ wa 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 o. anybody ní passport anybody ní o kó wá gbà o. ṣé passport ẹ ní. passport ẹ ní ẹ má ní kó wá gbà o nínú yàn wá o. Kí ló ṣẹlẹ̀ tó ń yìnbọn first red bullet why. Mi ò ní end broadcasting. If my boss doesn't call me from home to end this broadcast, I'm not ending anything. And I'm going to show the world what is happening here. We are not out here. We are. Oh my God. Mi ò end broadcast eléyìí. End it. For what reason tó fi máa yìnbọn? Yes, you are seeing SWAT. Why did he shot? Why? First straight bullet, why? To your own brother. You are not fighting him. Wàbí láti wá bá yín jà náà. On a peaceful thing. On a dojo ìgbàlélé ni. Tí ó bá wá apologize me ní end broadcast yìí. Koiki Media bringing the world closer to your doorsteps. ó lẹ́yà ó dẹ̀ yìnbọn orí Oòduà nation ọmọ Yorùbá ó yìnbọn ọmọ Yorùbá Ẹ̀gọ́ tí ẹ̀ bá. kí lè ní ìgò tí wọ́n máa pẹ́ ó máa ṣàṣìṣe. Àwọn àbí láti wá bẹ anybody jà náà. We have come here to exercise our rights. Ẹ̀yin wà bí à ń bí gbogbo ẹ̀yọ́. À ń sọ fún ọkọ bá wa rédíò wọn pé kí ló ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wọn ò já wọn lóhùn sí wọn. Torí tí ilé ṣe jáde, we are fighting for your rights. We are trying to make everything good. àwọn ọba Yorùbá jà lórí nǹkan tá a gbé dání àfẹ́ bá Yorùbá jà. Àwọn aṣeré ń bí rárá o. ẹ máa kí ẹ̀nà fúnra yín o.
ibo ló ti yìnbọn. Mọ́ junction. Ibo ni ẹ mú mi Mọ́ junction débẹ̀. la wà yìí. Mọ́ junction la wà báyìí. Mọ́ junction. A ò ṣeré o. Ọlọ́pàá tí yóò ń gbẹ kú bá ń gbẹ tí ó jẹ́ ìyá ẹ̀ ló bí kókó ohun tún yìnbọn again. Kódà tó yí mọ́tò rẹ̀ ní àwọn àjẹlẹ̀. Kí a lọ gbọ̀rọ̀ ní ẹnu ọdún wà ní mọ́tò. Yeah, I'm with you. Mi ò end broadcast. I'm still live here. Ẹ máa share broadcast yìí. Mo fẹ́ mú yín dé sport ibi tó ti yìnbọn. It's not supposed to be so. We have all came out here to exercise our rights. Ibo ni sport yẹn? Ẹdúró. Mr. Lawal, sport ibo ló ti yìnbọn? Àwọn tó wà lé ní kí ló ṣẹlẹ̀. Ibo? Oòduà Ìṣọ̀kan ojú gbogbo wa odò ọgbẹ́ wa àṣẹ mọ́ junction la wà à ń lọ ni àwọn ọlọ́pàá yẹn dé ṣàìdé àtàkì wa wọ́n yin búlẹ́ẹ̀tì mẹ́rin sí wa ṣùgbọ́n a wà òkè kò sí nǹkan tó ṣe wa bá a lé orí ìyá rẹ̀ ń bẹ lẹ́yìn rẹ̀ ọlọ́pàá sáré fi mọ́tò gbé sá lọ wọ́n escape ṣe rí báyìí. Ìkejì lélẹ̀ ara ẹ̀ tún lélẹ̀. Okùn méjì láàrin rárá. sẹ́ẹ̀tìrì tó yìn sí wa sẹ́ẹ̀tìrì tó yìn sí wa ẹ wo nọ́mbà ẹ̀. ọ̀tá méjì tó yìn sí wa 88 àwọn ọ̀gá wọn Oòduà Ìṣọ̀kan ṣùgbọ́n àwọn ọ̀gá wọn sáré yọjú wọ́n bẹ̀bẹ̀ wọ́n sáré gbé escape so wọ́n bẹ̀rẹ̀ sí ní dọ̀bálẹ̀ pé kájọ ká mọ́ bínú torí báwọn fa wàhálà àwọn náà náwó wàhálà sí wa àwa ò kì í ṣe oníjàgídíjà. Ọ̀tá tó yìn ni o. ẹ sáré pé ní Triplet mẹ́rin. pankẹ́rẹ́ ni pankẹ́rẹ́ àwọn ògbéèké dání àdẹ̀gbéèké àdẹ̀gbérí àdẹ̀ládàá ṣé rí báyìí pankẹ́rẹ́ lẹ́ni tó bá bá àwọn kan yóò dúró láyé mọ́ Oòduà gbè wá o ṣáàdì ẹlẹ́ẹ̀dẹ́rì Oòduà Oòduà Yorùbá nation Oòduà gbè wá o Safe journey. Comrade Lawal, safe journey. Ọ̀ṣun state coordinator Comrade Lawal Yorùbá nation. Thank you. Safe journey. Ṣé ti rí sport ibi tọ́lọ́ ti yìnbọn ni? A dẹ̀ ti fi bullet tọ́yìn a ti fi hàn yín. They shot 4 bullets but we were able to see 2. Wọ́n yin búlẹ̀tì mẹ́rin tí a gbọ́. Àmọ́ a wà ébù láti rí ọ̀tá méjì nínú àwọn ọ̀tá mẹ́rin tí wọ́n yin. So ó jẹ́ kí a tún gbọ́rọ̀ ní ẹnu wọn jù bẹ́ẹ̀ lọ. Àmọ́ ọ̀nà wọn sì jù Ọ̀ṣun state ni wọ́n ṣe lọ. So a ní láti tètè fi wọ́n lẹ̀ wọ́n lè fi wọ́n lọ. A wá ṣeré. We are not joking. Kàwá náà mú máa múra wọn wá ní. Àwọn dà. Má lọ bá ọ̀gá wọn, máa ní kó apologize. Ìgbà tí wọ́n yìnbọn wò lè olúwa òkú wọn wò lè ó ti mú ti. Mo fẹ́ lọ bá ọ̀gá ọlọ́pàá yẹn, mo fẹ́ kó apologize. Ìyẹn tẹ̀ sí apologize in 2017. Ẹ rọra. Kó máa kọ́ máa bà mọ́tò yín jẹ́ fún yín bí sìn.
kí gbàdẹ̀ ni wọ́n o ọ̀kan tí ń bọ̀. àwọn ló ń bọ̀. Now. Gbogbo ẹ ti wà okay báyìí. My end broadcasting sin. Everything is under control and it's all settled. My end broadcasting sin. Mo kàn sì fẹ́ kẹ́ mọ̀ bí sọ̀rọ̀ àdúgbò ṣe rí ni. Àwọn ọlọ́pàá ń pass mọ́tò ní ibi báyìí. Ó ti tán ẹjọ́ mọ̀ kó ti tán. Ó ti tán. Ìjà lélẹ̀ o. Wọ́n ti lé àwọn ọlọ́pàá lọ o. They are fighting now. It's a big fight. It's a big fight. Wọ́n ti mú ọlọ́pàá kan mọ́lẹ̀ cause àwọn kan ti dé and they are for Yorùbá nation. Wọ́n sọ pé kò yẹ kọ́lọ́pàá yìnbọn. Ọlọ́pàá ti fi mọ́tò lẹ̀ wọ́n ti sá lọ. Àwọn pípù yẹn ò sí bíbà tẹ́lẹ̀. Àwọn ti gbé mọ́tò lọ tẹ́lẹ̀ wọ́n tún wá ṣe padà dé. I mean our own people. Ẹ ti rí tó ń ṣẹlẹ̀ ń bí báyìí. Wọ́n ti lé àwọn ọlọ́pàá lọ. Bó tilẹ̀ jẹ́ pé wọ́n ti sọ fún ọkọ̀ gbé mọ́tò wọn tẹ́lẹ̀. They have been warned that some other people are coming tí wọ́n gbà but wọ́n ò gbọ́. Wọ́n sì dúró. They shot 4 bullets sir. Bullet mẹ́rin lọ́yìn bẹ́ẹ̀ yẹn. Ọlọ́run ló ní káwọn ènìyàn stand.
Kílẹ̀ tó ṣe máa yìnbọn 4 bullets straight bullets. Wọ́n drop yẹn kankan. Wọ́n ti sọ fún wọn pé kó move mọ́tò wọn kó máa lọ tẹ́lẹ̀ pé àwọn kan ń bọ̀ kì í gbọ́ kì í gbà ní wọ́n àwọn yẹn ti gbé mọ́tò lọ tẹ́lẹ̀. Ọlọ́run gbọ́ràn. Wọ́n já o kì í ṣe pọ́n já o wọ́n bí ọ̀kọ̀ọ̀kan já o àwọn ọlọ́pàá ló yìnbọn o they shot 4 bullets we showed you. Wọ́n ní kóníkálùkù padà sínú mọ́tò ẹ̀. Ẹ má fọwọ́ kan mọ́tò wọn o. Ẹ má ẹ̀kọ́ fọwọ́ kan mọ́tò wọn o. Koiki Media bringing the work closer to your doorsteps. Ẹ mọ́ ọ̀làwà ní Abẹ́òkúta. Peaceful rally la wá ṣe ń bí táwọn ọlọ́pàá yìnbọn. They shot 4 bullets at us. Thank God we are still standing. Àwọn tí wọ́n ń lọ sí Ọ̀ṣun ni wọ́n yìnbọn mọ́. And we showed you the bullets. A fi hàn yín. Òun nìyẹn búlẹ̀tì tó yìnbọn ẹ̀ fún wa. Òun nìyẹn. Wọ́n ní kó máa yìnbọn fún wa ní ká kúrò lórí. Wọ́n ní ṣùgbọ́n parí mọ́tò yìí. Mẹ́kánìkì ẹ̀ lọ. Bátìrì mọ́tò ìdá, bátìrì mọ́tò ìdá. Bátìrì mọ́tò ìwọ̀n gbọ́dọ̀. Èmi nìyẹn, ọ̀la. Wọ́n ní bátìrì mọ́tò ìwọ̀n gbọ́dọ̀. Ẹgbẹ́ wájú yọ ọ̀sẹ̀ fún kó máa ṣáàjì lọ́mọ ẹ̀. Ọlọ́pàá yẹn yìnbọn débi pé his senior officer was cautioning him pé kílẹ̀ tó fi lè yìnbọn. We are here for peaceful rally. I'm live. Dada! Dada! Òun nọ́mbà lókè lọ́wọ́ yẹn, òun nọ́mbà lókè lọ́wọ́ yẹn, òun nọ́mbà lọ́wọ́ yẹn. Níbo ni dàda wà? On my end broadcasting scene, we want to be leaving. We are ending the broadcast now. There's nothing more to see again. Àti fi gbogbo ẹ̀ hàn yín. Wọ́n yìnbọn 4 bullets. 4 bullets. I saw the people 4 bullets. Tí ẹ̀dẹ̀ ṣe kọ́kọ́ fún A ṣe kankan.
aláàánú mi bí àwọn ìṣẹ̀lẹ̀ wọ́n yìnbọn wọ́n rò pé bíi ti ẹ̀ ń sàásì ni àti jẹ́ kọ́ ọmọ kékeré ń bẹ̀ báyìí.